Ẹ káàbọ̀ lónìí sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa. Lẹ́yìn tí a ti sọ̀rọ̀ nípa òǹkà Yorùbá, tí a ti sọ̀rọ̀ nípa òǹkà mẹ́wàá àkọ́kọ́, ní báyìí a ó tún máa sọ̀rọ̀ nípa òǹkà mẹ́wàá tí ó tẹ̀lé wọn títí a ó fi ka òǹkà Yorùbá dé 20. Nígbà tí a bá ka òǹkà Yorùbá dé 20, a bẹ̀rẹ̀ sí ní mú òǹkà Yorùbá ní ìpín ogún, ìyẹn ogún títí tí a ó fi kà dé 100. Nígbà tí a bá dé 100, a ó tún mú ìpele mìíràn tí ó kàn títí tí a fi dé 200. Nígbà tí a bá dé 200, a ó tẹ̀síwájú níbi tí a ó ti máa sọ̀rọ̀ nípa igba nínú òǹkà Yorùbá. Àmọ́ ní báyìí ẹ já sọ̀rọ̀ nípa òǹkà 11 títí dé 20. Lẹ́yìn tí a ti sọ̀rọ̀ nípa òǹkà mẹ́wàá àkọ́kọ́, òǹkà tí ó tẹ̀lé òǹkà mẹ́wàá àkọ́kọ́ ni 11, 12, 13 àti 14. Àwọn wọ̀nyí ni a lè pè ní ìpele ìpín àmì ilé àkọ́kọ́. Lẹ́yìn wọ̀nyí ni a ó bọ̀ síbi tí a ti bẹ̀rẹ̀ sí ní lo àmì dín ní ìgbà àkọ́kọ́ nínú òǹkà èdè Yorùbá. Ibi tí àmì dín ti bẹ̀rẹ̀ nínú òǹkà Yorùbá ni 25, 26, 27, 28, 29 àti 20. 25 túmọ̀ sí pé bí a bá kó 20 kalẹ̀ tí a yọ 5 kúrò, òǹkà ẹyọ wa ni a kọ́kọ́ pè, nítorí pé àwọn nọ́mbà wa ti di méjì. A ti ní 20 àti 0 tó jẹ́ 2 tens. A ó yọ 5 kúrò nínú òǹkà 20, yóò fún wa ní 15. Bí a bá kó 20 sílẹ̀ tí a yọ 4, yóò fún wa ní 16. Bí a bá kó 20 sílẹ̀ tí a yọ 3, yóò fún wa ní 17. Bí a bá kó 20 sílẹ̀ tí a yọ 2, yóò fún wa ní 18. Bí a bá kó 20 sílẹ̀ tí a yọ 1, yóò fún wa ní 19. Àmì tí ó tẹ̀lé ni 20. Kí là ń sọ? Àpò òǹkà mẹ́wàá tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn mẹ́wàá àkọ́kọ́ ni 11 sí 20. Ibẹ̀ ni a ti kọ́kọ́ lo àmì ilé tí ó jẹ́ 11 títí dé 14. Bákan náà ni a sọ̀rọ̀ nípa ibi tí a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìpele àmì lílo àmì dín, tí a ti bẹ̀rẹ̀ láti orí 15, 16, 17, 18 àti 19 kí a tó bọ́ sórí 20. Ǹjẹ́ kò ní jù báyìí lọ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa? Ẹ pàdé wa lọ́jọ́ míì nígbà tí a máa mú àkọ́tún ẹ̀kọ́ òǹkà Yorùbá wá sí ojú ìwòran yín. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa.